náà ló kan bàbá àti màmá ní tó kan ọmọ kọ̀ọ̀kan déédéé rẹ̀ náà ló kan bàbá àti màmá which is 6,462,187 naira 62 kobo. Bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀ yẹn ẹni rí dààmú jẹ́ bá wa share kí nítorí tọ́lọ́run bẹ́ẹ̀ share rẹ̀ náà ẹni rí dààmú o ṣùgbọ́n ìjọba wa share rẹ̀ ẹ̀yin náà pé tá à ń sọ ìwà very important ó sì yẹ kí gbogbo àwọn èèyàn gbọ́ báwọn èèyàn ṣe gbọ́ ń gbà program tí mo kọ́kọ́ ṣe is over 200,000 tá a fi bẹ̀rẹ̀ sí ń rèsì owó yìí bẹ́ẹ̀ náà ni káwọn èèyàn ó ṣe gbọ́ nígbà tá à ń ṣe kíni o torí ẹ̀mí kan sọ ká wọ́n gba 50 kíní kan million àpín wọn mọ́ ṣe pín ìjọ torí ọlọ́run bá ṣe ń pín ló ń gbọ́ yìí o ò ní sẹ̀sẹ̀ awọ́rò o ìgèwédú ò ní wó pọ̀ o naam ọmọ kọ̀ọ̀kan iye tán gbà nìyẹn o 6,462,187 naira 62 kobo ẹ̀sìn náà fi pín ẹ̀sìn òun náà ṣe kíni o òun náà fi pín ẹ̀sìn náà fi pín ìwọ náà tó bá fẹ́ lú ẹ̀sìn tó fẹ́ fi pín o tó bá pín ó rí pé bó ṣe rí nù àfi tó bá yà mọ́ ń pọ̀ ogún pínpín ló kù àwọn iléeṣẹ́ àwọn àáfàá tó jẹ́ pé tán ń ṣe iṣẹ́ tán ń mójútó gangan àwọn la gbé fún o àwọn sheikh wa Dr. Nafi Al-Jawhari àwọn ni director iléeṣẹ́ yìí lẹ́ẹ̀kan sí ẹ̀yin náà lè nídìí wọn nínú family yín o 08022428267 08039513596 tógun bá fẹ́ dá wà lálẹ́ family yín ẹ pè wọ́n wọ́n bá yín yanjú ẹ̀ lọ́nà tó ṣe èlò wá níyàwó gbà ìyàwó àwọn àfáà wa Abu Sufyan ìyàwó owó tó kan ìyàwó ni 4 million ẹni pé kò tó gba àwọn táwọn sọ látàárọ̀ iye tẹ́sì nìkan fún un tó nìkan fún wọn nìyẹn jàre 4,846,640 72 kobo 4,846,640 naira 72 kobo iye tó kan ìyàwó òun nìyẹn lẹ́ẹ̀kan sí torí ẹni tó sọ pé owó tí mo wá gbọ́ lórí prógrámù yàwó mẹ́ta jù bá ń lọ tán ni wọ́n fún ọ iye tó ń sọ pé ọgbà yìí kọ́ ni wọ́n sọ pé wọ́n fún ọ o ọmọ kọ̀ọ̀kan ló gba 6 million yẹn o kìí ṣe gbogbo ọmọ kọ̀ọ̀kan àwa times 6,462,187 yẹn 62 kobo yẹn times 4 ọmọ kọ̀ọ̀kan mẹ́rẹ̀ẹ̀rin ó kọ wọn náà bẹ́ńbí but ìfẹ́ ká mọ dákọ̀ wọn so it's a thing tó ṣe wípé official thing ni kìí ṣe ó yẹ kẹ́ ẹ mú yàwó mẹ́ta àtàwọn tá a ṣẹ̀jọ́ ń ṣe kí ni ó yẹ kẹ́ ẹ mọ̀ pé official la máa ṣe níta bá fẹ́ ṣe nǹkan wọ́n ti rí official kìíní ni no problem sáà farabalẹ̀ gbogbo ẹ̀ náà láyànjú ṣùgbọ́n ẹ jọ ẹ mọ bá wa share rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rí yẹn so 44 owó ìyàwó 4,846,640 naira 72 kobo owó tó kan ìyàwó òun nìyẹn ní ìparí kí n tó tún sọ ní o bàbá owó tó kàn wọ́n jẹ́ ìyẹn bàbá Sheikh Abu Sufyan owó tó kàn wọ́n jẹ́ 6,462,187 naira 62 kobo same owó yìí ló kan màmá wọn same owó yìí òun ló kan ọmọ kọ̀ọ̀kan a sì send owó yìí a send ẹ̀ sí wọn a send torí wípé ẹlòmíì ọ̀tún ní a kàn gbọ́ owó tán sọ̀rọ̀ sọ́n bíbẹ̀ ní owó dọ̀dọ̀ wa o audio money lásán ní o àwọn oníṣe bá ọlọ́run kó sì jọ mọ́ sọ wá dídàkudà gbẹ̀yìn ayé wa mọ́ sọ wá dídàkudà gbẹ̀yìn ayé wa mọ́ sọ wá dídàkudà gbẹ̀yìn ayé wa so gbowó ìbò ṣe jẹ́ nù mo fẹ́ kẹ́ni kó bá mi ṣe calculation mi ibẹ̀ ẹ wà á mú 6,462,187 naira 62 kobo ẹ wá sọ pé times 6 torí màmá bàbá àtọmọ mẹ́rin táwọn náà gba irú owó yẹn ẹ bá wa sí ẹ wá sọ pé plus 4,846,640
640 naira 72 kobo èló gbogbo ẹ̀ jẹ́ báwọn. So ti yé plus 4,846,640 72 kobo èló wà ní gbogbo ẹ̀ jẹ́ báwọn. Ẹ rí wípé tẹ́ bá ti ṣí ẹjẹ́ mọ́ tó jẹ́ kẹ́ post ẹ̀ sí bí ẹ̀sìn àwọn èèyàn ti ń bá mi ṣe gan èló wà ní total jẹ́ báwọn. Ẹgẹ́ ti ní ìsìn báyìí ìdí total bá wá jẹ́ ẹ rí pé owó tá ń pín fún wọn látàárọ̀ jẹ́ 43,619,766 naira 48 fún wọn tó bá ẹsẹ̀ join program yóò ní 43 bó oúnjẹ mẹ́ta sọ pé owó tá ń gbà ju 50 million lọ. Bẹ́ẹ̀ ni mo ti sọ síwájú ẹ tún gbọ́ lẹ́yìn bí ọ̀rọ̀ tá fọwọ́ kan sọ̀rọ̀ ní èwo ni kò nídìí kí n mọ̀ ṣàlàyé pọ̀ kẹ́ńtàn lọ tún gbọ́. Mo ti ṣàlàyé 2.3 million ta ná fún mọ̀lẹ́bí aróúnjẹ lọ fún wọn lówó bàbá mọ̀mọ́ ìyàwó 10 million ta yọ sẹ́gbẹ́ kan nígbà Sheikh Abu Sufyan náà kí ni ó jẹ́ ní tí ó mọ̀ jẹ́ ládàá gbére fún wọn ta lè fowó ìṣe lówó àpàdà wá kù 43,619,766 naira 48 cup. Alhamdulillah ẹnìkan ti bá mi sọ yìí tó jẹ́ wọn láwọn náà ti sí lọ́dọ̀ àwọn. Ẹ ṣeun wọn ti sí o. Ẹni pé kó yàtọ̀ sí etí ń bẹ ń bí àwọn tó bá wa pín kínní àbí Allah subhanahu wa ta'ala fún wọn o. Àwọn sheikh wa Dr. Nafi Ahmad Al-Jawhari tí wọ́n jẹ́ lecturer àwọn èèyàn ti ń post ẹ̀ tí wọ́n jẹ́ lecturer ní Al-Hikma àti gbogbo àwọn tán jọ jẹ́ board member pátá kọlọ̀bà san lẹ́sàn olóore. Ànìkan sọ̀rọ̀ percentage mo ti sọ tẹ́lẹ̀ náà ìyàwó gba 1/8 bàbá gba 1/6 mọ̀mọ́ gba 1/6 àwọn ọmọ sì gba 2/3. Ẹ wá jẹ́ n sọ fún yín torí ẹlòmíì kò yé nígbà tó náà bá lọ ń pín ó lè wò pé àbọ̀ ó pọ̀ ju owó yẹn lọ èyí tó fi ní ìdí àti kẹ́kọ̀ọ́ nù yẹn ni pé kéèkàn ṣe kéèyàn kàn pín professionally òun la fi ṣe kíni òun la fi pín lọ́lọ́run wí àti kíni o ànábì ṣe kíni o ànábì wí. Bó bá kàn lọ pín lọ́dọ̀ tiẹ̀ pẹ̀lú Google tó bá lọ sí ọ lọ́nà àwò Ọlọ́run ṣàánú o tí ó bá wá yé bá tó sì nídìí clarification pé Markazu Taqwa litanfidhil wasaya wal mawarith al-islamiyya Ìlọrin Nàìjíríà. So àwọn tán wà ń bẹ àwọn ni mo ti sọ ẹ bá wa share program yìí